Mo kí ọkùnrin wa, mo sì kí ẹ̀yin ìyá mi pátápátá, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi níbikíbi tí ẹ bá wà lónìí káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Gbogbo ayé ò ní lù fún wa jó. Ìwọ̀nba tí oṣù yìí kù tí ó fi parí, àti èmi àti ẹ̀yin, a rí tiwa ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè. A rí tiwa ṣe bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Mo kí wa nínú ilé pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Èmi ọmọ yín náà ni o, àbúrò yín olólùfẹ́ yín, Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Aburú kò ní ṣẹlẹ̀ sí wa taya tọmọ tẹbí tará. Àwa náà pàápàá a ní dẹni àkọlẹ̀bọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Ní nàkan tán kí ẹ torí kan. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà. Gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe, gbogbo ayé ò ní lù fún yín jó. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín, ẹ bá mi subscribe. Gbogbo ayé ò ní lù fún yín jó. Ẹ̀yin náà ò ní nàkan tán kí ẹ torí kan, torí pé nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Ẹni pé mi ò béèrè owó, mi ò béèrè owó. Ní tí mo fẹ́ náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá máa share àwọn program yìí. Ẹ̀yin tí ẹ ń share program mi, àkàndá ò ní mú yín lọ́wọ́ o. Ẹ̀yin tí ẹ ń wò mí, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ẹ má gbàgbé, ẹ̀yin tí ẹ ti subscribe, bá mi turn notification bell yín, so ti yé yín. Ẹ jẹ́ kó wà on. Tí bá ti ṣe program, ẹ̀yin lè máa jẹ́ ní àkọ́kọ́ tí ẹ kó máa wò mí. Ojú tí a fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Kí mo mú wá fún wa lónìí? Ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Oògùn fún ẹni tó bá ń wáṣẹ́. Gbogbo wa la mọ̀ ní ìlú tá a wà ń sìn pé àti rí iṣẹ́ ó ní agbára díẹ̀. Àwọn tọ̀hún, ọmọ wọn ò ní tí ì parí, wọ́n ti wáṣẹ́ lẹ̀, iṣẹ́ ti wà fún un. So ti yé yín? Ẹni tó bá ń wá iṣẹ́ tí ó sì rí iṣẹ́ nírọ̀rùn, òun ni iṣẹ́ yìí wà fún. Fún ẹni tó bá ń wáṣẹ́ ni ló wà fún. Iṣẹ́ bíbò àṣírí ni iṣẹ́ àwúre fún ẹni tí ó ń wá iṣẹ́. Bá lè gbìyànjú yìí, iṣẹ́ yìí ó kéré o. Tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa fojú wò pé ewé ò pọ̀ ń bẹ̀, ọ̀pọ̀ kọ́ lóògùn. Kò sí ìgbà tí a bá ṣẹ̀ṣẹ̀ mú ewé igbá, ewé àwo, ewé ìkòkò bàbá àsásùn tá a ṣe ń papọ̀ mọ́ra wọn. Àwọn bàbá wa, bàbá mi mọ ewé mi, yóò já ewé kan báyìí. Ewé kan tí wọ́n bá já báyìí, ewé kan ṣoṣo tí wọ́n bá já, wọ́n fi wo igba àrùn. Wọ́n á fi ewé kan ṣoṣo, wọ́n á fi wo igba àrùn. Iṣẹ́ yìí dájú, àwọn Elédùmarè ó dájú jùlọ. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé làpálàpá, tó ti yé yín. Ewé làpálàpá yìí a máa já 16 ní ewé làpálàpá, òun ni a máa já. Àti ṣúgà oníkóró, ṣúgà oníkóró. Ó lè jẹ́, ẹ má jẹ́ n pò, kó má dàbí ìgbà pé à ń polówó, tó ti yé yín, láti jẹ́ ṣúgà oníkóró tàtijọ́. Ṣúgà oníkóró ti àtijọ́ kó jẹ́ 16 ẹ̀ẹ́dínlógún. Ewé làpálàpá funfun àti ṣúgà oníkóró 16. A lè lo ọṣẹ dúdú, a lè lo ọṣẹ funfun. Tó ti yé yín.
a lè lo ọṣẹ dúdú, a lè lo ọṣẹ funfun pẹ̀lú àgbọn. Báwo la ṣe máa ṣe náà ni pé ewé tá a já yìí, ewé làpálàpá yìí 16 tá a bá ti já 16 á wá gún mọ́ ṣúgà oníkóró 16 náà ni a máa gún mọ́. Ṣé a ti gún ó ti kúnná? Á wá fi ọṣẹ dúdú sí i tàbí ọṣẹ Lux tó ti yé yín. Ẹ jẹ́ ká gún mọ́ omi àgbọn. Omi àgbọn la fi ṣe omi ẹ̀, a ní fomi sí o. Tá bá ti wá gún, ẹ jẹ́ ká kó sínú òkè funfun, irú òkè funfun báyìí. Òun ni a máa ń kó iṣẹ́ yìí sí, òkè funfun òun la máa kó sí. Tó bá ti wá di ọjọ́ kẹta tí a ti gún ọṣẹ yìí, lẹ́yìn ọjọ́ kẹta ẹ jẹ́ kí a máa fi wẹ̀. Ṣé rí ọjọ́ kẹta bí àpẹẹrẹ tó bá jẹ́ pé òní ni Monday, a ní ka òní mọ́. Tó bá fẹ́ ka òǹkà ọjọ́, ẹ mọ̀ pé 24 hours ni a rí nínú ọjọ́ kan. Tó bá jẹ́ pé òní ni Monday, a wá wẹ ọṣẹ yìí, a sì parí ẹ̀ lénìí báyìí sí ká lónìí ni Monday. Tó bá ti wá pé ọjọ́ kẹta bí àpẹẹrẹ a gún ọṣẹ yìí tán ní dédé aago 2 ọ̀sán ìní. Tó bá di ọ̀sán ọ̀la Tuesday bí àpẹẹrẹ tó bá jẹ́ pé òní ni Monday, tó bá jẹ́ pé tó bá ti wá di ọ̀sán ọ̀la Tuesday dédé aago 1 ó ṣẹ̀ pé ọjọ́ kan nìyẹn fún òǹkà ọjọ́. Ẹ má jẹ́ kí a ṣe àṣìṣe. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wọn ò mọjọ́ kà, wọ́n láwọn ń lo iṣẹ́ kò píìkì lára wọn. Tó ti yé yín. Ọjọ́ tí a gún ọṣẹ yẹn, tó bá jẹ́ pé dédé aago 2 la bá gún, aago 2 ọjọ́ kejì ó ṣẹ̀ pé ọjọ́ kan nìyẹn. Aago 2 ọjọ́ kẹta ó ṣẹ̀ pé ọjọ́, tó ti yé yín. Monday la gún ọṣẹ yìí, a ní ka Monday yẹn. Tuesday dédé aago tá a gún ní ọjọ́ tá a gún, Monday la gún, a wá ka Tuesday, Wednesday, Thursday dédé aago 1 àbí aago 2 tá a bá gún, òun náà ni dédé òǹkà ọjọ́. Tó ti yé báyẹn. Tó bá ti wá pé ọjọ́ kẹta tá a ti gún ọṣẹ yìí, ẹ jẹ́ ká máa fi wẹ̀. Ṣùgbọ́n tá a bá fẹ́ wẹ ọṣẹ yìí ká tó sọ̀rọ̀ síyàn ni a máa wẹ̀. Ká tó sọ̀rọ̀ síyàn ni a máa wẹ ọṣẹ yìí pẹ̀lú àdúrà bíbò àṣírí, pẹ̀lú àdúrà fún iṣẹ́ tí à ń wá. Tó ti yé yín. Fún ẹni tó ń wáṣẹ́ ni o. Ẹ wá ṣàdúrà bíbò àṣírí sí i. Torí pé tá a bá ń wáṣẹ́ ẹ jẹ́ ká máa là á. Ọlọ́run ní í ṣe wá lóníṣẹ́ lásán. Iṣẹ́ kékeré owó ńláńlá la máa gbà. Tó ti yé báyẹn. Ẹ jẹ́ ká là á. Ká má kàn máa sọ pé mò ń wáṣẹ́. Ẹ máa sọ fún Ọlọ́run pé iṣẹ́ alalubarika òun ni ẹ fẹ́ k'Ọlọ́run taari ẹ̀ sí yín pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ó taari iṣẹ́ alalubarika sí wa. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì ni, ẹ̀yin ìyá àbíyè, ẹ̀yin ìyá àdúrà tẹ́ ń fi iṣẹ́ yìí ṣiṣẹ́. Ẹ dákun kí iṣẹ́ yìí kó lè jẹ́ fún wa dáadáa. Yóò jẹ́ fún yín. Àmọ́ ẹ bá mi share àwọn program yìí kó má jẹ́ pé àwa nìkan la máa jẹ àǹfààní ẹ̀. Àwọn kan náà wà lẹ́gbẹ̀ẹ́ wa tán láǹfààní sí nǹkan yìí. Tó ti yé yín. Ẹ má jẹ́ ká ya àdánìkànjẹ. Torí pé àkínjúbà fàràsínú kú. Àìjúbà fàràsínú kú. Ẹ share iṣẹ́ ìfẹ́ lòmíì. Kẹ́lòmíì náà jẹ àǹfààní látara iṣẹ́ tí mò ń fi kalẹ̀ yìí. Mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Àdúrà yín tẹ́ bá ń ṣe àmọ́ mi. Àdúrà gbogbo wa ó gbà. Àdúrà yín ó gbà tọmọtọmọ tẹbí tará. A ní jù báyìí lọ lórí ètò yìí. Ẹ má gbàgbé láti turn. Tó ti yé yín.
notification yín so that tẹ́ bá ti upload àwọn program ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tẹ́ẹ̀kọ́ máa rí àwọn program mi wò. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Awure. Ẹ dákun, ẹ bá mi like. Nígbà tí èèyàn bíi 1000 bá wo program, àwa rí èèyàn bíi 1000 wo program, àwa rí èèyàn bíi 500 kan like, kò dáa. Ẹ bá wa like, ẹ comment nǹkan tí ò bá yé yín. Ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi, màá ṣe àlàyé fún yín yékéyéké. Ire o.